tí mo dúró sí bá ní kí alálàkẹ́kọ̀ọ́ bẹ́wù yọ bẹ́wù bí bá ní bọ́ra wò yọ bọ́ra wò yọ mọ̀ jó lójú kan ni. ọ ṣòfò ni. dákun ṣe mánéjà ni rẹ ìsá òun ṣe mọ́níjà ọmọ táwọn bàlíngà mọ́níjà ọmọ mi pàṣọ ọ̀gá ńlá mánéjà tún nù. ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀dà bó ṣe rí náà dandan náà lọ́rọ̀ ẹnu rẹ̀ ṣe lò ẹlẹ́kẹ̀ẹ́ léfò bí ìgbà tó dúró bá lékè o. abẹ́rẹ́ nǹkan ọmọ ìyá agún ẹlẹ́tẹ̀ bíi búrẹ́dì òǹbejì wọ́n kan sí ẹ̀hún ẹ̀kẹ́ rẹ bí ẹni àgbọ̀n. a lọ sí lórí ìta mẹ́rin ó yà ló mẹ́rin bàbá a lọ sí lórí ìta mẹ́fà nǹkan èèyàn kan péré ni ò ní ṣòfò ní o. ẹni tí ò bá ti gé awọ jẹ yóò ṣòfò ní. ààrẹ mọ́mọ́dé ṣe jò mọ́rin ibi tí wọn ò ti fẹ́ràn rẹ̀ kì í ṣe torí nǹkan méjì torí kárẹ̀ mọ́ lè bá àròyé lè bàbá rẹ̀ jẹ ni. microphone yẹn wàá bẹ̀rẹ̀ sí ni máa kí ọ̀gá àti àwọn wọn sì sìn. a kí ọ̀gá wa. ẹ tún kí ọ̀gá wa. Mr. Williams. Mr. Williams ni wọ́n. olórúkọ bàbá mi ni. olórúkọ bàbá yín ni. ẹ mọ̀ kí bàbá yín ẹ kà wọ́n sójà. olórí ibú ni ó. ó dáa o olórí burúkú wèrè mọ́tà àǹfààní wo ló kí ọmọ ìmọ̀lẹ̀ tó fún lórí. ọ̀dà náà o kòkòrò ni o. ọ̀rẹ́ yẹn sì tọ̀ ń parọ́ sí mọ́ mi ṣé èmi tí kìíní mi ò dúkú tábà yìí lọ nínú ẹ̀kọ́ kòkò nínú ẹ̀kọ́ pàápàá. ayé mi ò kò kún tá kọ̀kọ́ kò kún tá gbọ̀nràn ní báyìí bí ejò ṣèbé ìmọ̀ nǹkan lè tí mo ṣẹ́gun sókè máa mi. àmọ́ bí èèyàn kan lọ́rùn ní ayé tẹ́sán àdùnní òjò ọjọ́ kìíní àná lọ́mọ ń jẹ́ nílọ́pọ̀ ìlọ́pọ̀ yìí. àwa lọ mọ́kà sàfámọ́ríwà àjọsáàmì kódà a tún sọ̀kò fásità ni bẹ́ẹ̀ bá ń gbọ́ sọ̀kò pé alájà àwa là ń jẹ́ báwọn. o ò fọwọ́ lógún lẹ̀ ilé jáde ìrìn mọ́kà mi. ẹ rí mọ́kà bóòlù ẹ ṣe ń gbẹlẹ kó ṣiṣẹ́ tí wọ́n gbogbo nulẹ̀. èmi alàlà kẹ́ẹ̀dé wa eléré afẹ́tẹ̀mọ̀ ló ń dún. èmi alàlà kẹ́ẹ̀dé wa eléré afẹ́tẹ̀mọ̀ ló ń dún.